Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ káàkiri. Ẹni tọ́kàn ló mọ̀ láburú nìkan wá. Láìpẹ́ láì jìnnà. Ní bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn. Náà lọ̀rọ̀ kan ti ń fò káàkiri. Láàrin olóyè Sunday Adéyẹmọ Igboho. Bàbá Alado àti ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní funny thinker. So kí wá ló ṣẹlẹ̀ gangan? Kí ni tó bí awuyewuye? Kí ló lóyè Sunday Adéyẹmọ Igboho ṣe? Wọ́n ló tírẹ́tì àwọn something of such. Mo wá ní kápábì káyàbì dùn. Ṣé tí wọ́n ló ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló fa sábàbí? So ni mo wá ní kí wọ́n bẹ́ẹ̀ èèyàn mi sọ̀rọ̀. So now ẹ bá mi pín program yìí kálíbà rí nǹkan tá a fẹ́ sọ dáadáa. Ẹ má bínú o. Olóyè Sunday Adéyẹmọ Igboho ṣẹ̀ṣẹ̀ padà sílé ni. Gbogbo alábá Igboho yọ̀. Gbogbo alábá Igboho dúpẹ́. Èmi rò pé ó yẹ kí a tún máa gbọ́ awuyewuye ńgbà tí ẹni wá dé sílé padà. So ẹ mọ̀ mi bí n ò bá rídìí ogun mi ò ní pójú ogun yá. Ọ̀rọ̀ tí wọ́n sọ lálẹ́ yìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mo fẹ́ kẹ́ bá ń fetí ayọ̀ gbọ́. Torí pé tó bá sì ń di lemọ́lemọ́ tó sì ń di gbọmọgbọmọ yóò jẹ́ kàyéfì fún èèyàn. Mo kí ẹ̀yin èèyàn mi lórí YouTube pé ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe máa wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ẹ káàbọ̀ sáàrin wa. Yóò wù mí tẹ́ bá bá mi pín prógrámù yìí dọ́dọ̀ èèyàn bíi méjì mẹ́ta. Tabapọ̀ níye a lè sọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́ẹ̀kan náà, yóò lè ní ìtumọ̀ tó yẹ kó ní lẹ́ẹ̀kan náà, yóò lè jíṣẹ́ tá a fẹ́ kọjá lẹ́ẹ̀kan náà. Olóyè Sunday Adéyẹmọ Igboho òun náà ni àwọn ọ̀dọ́mọdé méjì kan ni wọ́n ń gbépò yẹnu káàkiri. Ọ̀rọ̀ ń ti wá dọ́dọ̀ bàbá wọn, ó ti dọ́dọ̀ màmá wọn, ó ti dọ́dọ̀ godfather wọn. Ta ni godfather wọn? Ọlọ́wọ́ kọ́kọ́rọ́ tí èéfì kọ́gi tọ́jẹ́ pé èèyàn ní fi kọ́. Ẹnìkan ṣoṣo òun náà ni mo tún rí tí pépà kan tó ń gbé yìí, Sunday Igboho 2027 Sunday Igboho orders abduction of comedian funny thinker, one order for vowing to support Obi for presidency. Can you imagine that? N kò tí ì kó fánlẹ̀ o, ìfà ti ń ṣe. Now a máa bára wa sòótọ́ ọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹjọ́ kìí ṣe tẹni ká mọ̀mọ́ dá. Oníkálukú ló láǹfààní láti tẹ̀lé ní tó bá fẹ́. Oníkálukú ló láǹfààní láti sin tó bá gbàgbọ́. Oníkálukú ló láǹfààní láti support ẹni tó bá wù. No dispute about that. Ṣùgbọ́n ọmọkùnrin tí wọ́n ń pè ní funny thinker máa play nǹkan tó ṣe. Máa play voice note tó lóye Sunday Adéyẹmọ Igboho send. God bless you ẹni tó ra tíkẹ́ẹ̀tì fún tó ra stíkà fún mi. Mo ń bọ̀ láti wá dúpẹ́ lọ́wọ́ yín sánsan. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni wọ́n kọ́kọ́ bẹ̀ yín, ẹ dákun torí Ọlọ́run, ẹ bá mi share program yìí. Mo fẹ́ kó dé certain level.
kí n tó sọ̀rọ̀ once and for all. ẹ dákun ìdí ni pé akọrin ìlélégbè bí ẹni tí ń jó àsán kan ìlú ni. Ọmọyẹlé Sowore bá wọn gbé ṣe mọ̀ wípé ẹṣin ọ̀tá ẹni ìga ara mọ́tò wọn lálòkù ọkọ̀ lára làbìlàbì torí agajọ̀ táwọn ń gbénú. Olórí burúkú ìfẹ́ràn olóríire. Ọmọyẹlé Sowore ò fẹ́ràn Sunday Igboho látilẹ̀. Ọ̀rẹ́ làwa pé a mọ̀ pé ọ̀tá ni. Lóòótọ́ kálukú wa ló ní àǹfààní àti ẹ̀tọ́ sí ìrònú rẹ̀ tàbí nǹkan tó wù láti ṣe. Kálukú wa ní déédéé máa ń jí ni ó mú pooro ọ̀nà tó fẹ́ tọ̀. Ibi tí mo fẹ́ sọ̀rọ̀ sí lélẹ̀, ibi tí mo fẹ́ sọ̀rọ̀ gbà lélẹ̀ yìí o. Like I do say, I will be either for you or against you. Bọ́rọ̀ lọ́yà náà ṣe rí nìyẹn. Lawyer will either be for you or be against you. Ìsídà kan rojọ́ gbé ọ lẹ́sẹ̀ tàbí kan rojọ́ takò ọ. Ntí lọ́yà wá sí ilé ẹjọ́ nìyẹn. Ntí wọ́n lọ kọ́ nù ọlọ́mọdé arẹjọ́ kì í ṣàdúrà lọ́yà. So ṣùgbọ́n àwọn èèyàn kan wà desperate lórí social media. Lára wọn ni funny thinker wà. Bàbá Alado ń tiẹ̀ mọ́ ohun díẹ̀. Bàbá Alado kì í fẹ́ ṣe nǹkan tó le. Ohun yìí sì pẹ́ padà. Mo mọ̀ díẹ̀ ni mo mọ̀ Bàbá Alado àsúnmọ́ra dàbí alára. Torí ipá àjọ ṣe kinní kan wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́dún 2023 tàbí 2022/2023 ńgbà tí election bọ̀ lọ́nà. So ìyẹn ò túmọ̀ sí pé bóyá mi ò lè bá sọ̀rọ̀ tó bá ṣe nǹkan tí ò dáa tàbí tí n bá rí pé mo lè pé ṣàkíyèsí torí bí àbúrò ló ń jẹ́. Bàbá Alado dẹ̀ wà responsible. Ẹ kàn lè blame anybody fún anything tán bá ń ṣe gẹ́gẹ́ bí content torí pé bí ta bá mọ̀ lóde làákìlú mọ́ níbi tí ọgbẹ́ èèyàn bá dẹ̀ mọ́ lórí nǹkan kan náà ni ó ṣe é. So mi blame ìkankan nù wọn. Bẹ́ẹ̀ bá gbàgbé mo ti gbéná wojú ọmọ tán pè ní funny thinker yẹn rí lórí ọ̀rọ̀ mọ́sọ̀yìnbó ńgbà tó fẹ́ fi tìpátìkùkù lórí ètò mọ́sọ̀yìnbó tí mo béèrè pé ṣé agídí náà fi invite èèyàn ni ẹni yóò invite ẹ dẹ̀ fi lọ́rùn lẹ̀ bó ṣe ń kàn lábùkù lọ ń yẹ̀yẹ́ rẹ̀ igbádogójì èrò wájà kí n tó jáde bí bẹ́ẹ̀ náà ló ṣe ní ọ̀rọ̀ Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ló ṣe lórí ọ̀rọ̀ Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà kí ló dé kí ni mo ń ṣèwọ tó yẹ jẹ́ pé àwọn tó bá ga jù ọ lọ tàbí tó wà lókè ńlọ máa ń fẹ́ fà wálẹ̀ ńlẹ̀ ó máa ń fẹ́ tààkò ọlọ́ọ̀lẹ́bùn nínú ọpọlọ lò kálukú wa ló lórí ọ̀fẹ́ àti lo ẹ̀bùn ẹ̀. So now ìgbéga ẹnìkankan ò sí lọ́wọ́ ẹnìkankan Ọlọ́run ọba nìkan ní gbé ẹ̀dá ga. If anybody promise you I will lift you up baba ńlá rọ ni o ẹni tó ló ń fẹ́ lift èèyàn up ó lè má gbáyé rí ìgbà tí èèyàn bá dókè. Kò sẹ́ni tí ò ní potential náà méjèèjì ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọmọdé ń gbà míì náà a lè blame ẹ̀ kò sẹ́ni tí ò ṣèwé rí. So ìyẹn jẹ́ láyé ìgbà yẹn lórí ọ̀rọ̀ yẹn bóyá ọdún tó lọ ńlá sọ̀rọ̀ ń pa ẹ̀ ó bú mi ó ṣépè fún mi mo sì fún ní ìwọ̀nba gbólóhùn tí mo lè fún gẹ́gẹ́ bí àgbà torí pẹ́nu àgbà ló bí igbó. Bí ò bá ní kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lódò okùn ká gbó ká tọ́ ń bẹ lẹ́nu àgbà. Ilé fi ní ìta bá fi jọmọdé lọ àìfi hàn bá bá fi hàn àìfi lè lọ́wọ́. The guy is so desperate. Oríṣiríṣi ọ̀nà ló fẹ́ tọ́ ó sáfẹ́ trend. Ó ti trend báyìí. Báwo ni yóò ṣe sustain trending? Kí ni tó trend lé lórí? Kí ni sustainability tó trend lé lórí? Kí ni tó fẹ́ mú jáde ń bẹ at the end of the day? Torí pé wọ́n máa ń bá àyàn wáṣẹ́ ni wọ́n ì bá àyàn ṣe.
ọmọ funny thinker tó ń sọ̀rọ̀ yìí ti sọ̀rọ̀ dáadáa nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rí torí ọ̀rọ̀ Sunday Ìgbòho náà ló ṣe kọlu ọmọ àdábánijà olóyè Kọ́lá Olóòtú tiwa tó yìí ní ọ̀rọ̀ tí Kọ́lá Olóòtú ń béèrè lọ́wọ́ Sunday Ìgbòho bí ìgbà téèyàn fẹ́ kóyàn sí wàhálà ni ìgbàdógójì èrò wájà on control ẹni tó ti tó bí lọ́mọ. ẹ rí i pé náà ní sọ nínú fídíò tí wọ́n play fún yín tó ń sọ wípé òun correct Sunday Ìgbòho ni ń bá Sunday Ìgbòho sọ̀rọ̀ bí ẹni pé òun correct ọmọ ẹ̀. You can share your opinion on anything. You cannot mandate your opinion on anybody. Okay o, alájà ń lòsùn àrè rọ̀bọ̀. Àjẹpọ̀ ọmọ jẹ́ ní kéégún lọ dẹ́rù bá, eégún débì ọ́ pàjẹ́. Kí lẹ̀sẹ̀ tí eégún dá tàjẹ́ ọ̀dá, àbí lẹ̀sẹ̀ tàjẹ́ dá téégún ọ̀dá, wọn méjèèjì jọ pààyàn ni. Now, n ò ní fẹ́ ká lo àmì fàágùn. Sahara Reporter nìkan kọ́ ló gbé ọ̀rọ̀ yìí. Ntí kálukú wọn sọ ni pé Ìgbòho threaten funny thinker. Yóò wá wò mí gẹ́gẹ́ bí abiyamọ. Kẹ́ bá ń gbójú ayọ̀ sókè. Ṣé lóòótọ́ ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho threaten funny thinker àti bàbá Alado? Torí mo wo fídíò níbi tí màmá Alado ti bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ tí wọ́n ń bẹ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àwọn ò bá ti délé wọn o tí màmá yẹn ń sunkún wọ̀rù. Mọ́mì wa ọ̀rọ̀ ẹ̀ ò le tó bẹ́ẹ̀ ṣe mú o. Funny thinker ló escalate nǹkan tí ó yẹ kó escalate. Òun ló elaborate tí ó yẹ kó elaborate. Òun ló exaggerate tí ó yẹ kó exaggerate. Torí pé ó rí gẹ́gẹ́ bí avenue láti trend. Òun ti wá gbàgbé wípé lóòótọ́ ni alábòsí a máa kọ́lé, alábòsí a máa lówó, alábòsí a máa kó ọlá àtọ̀làjọ, alábòsí a máa lókìkí, kò sẹ́ni tó sọ pé alábòsí ò kí ń lókìkí. Ìgbẹ̀yìn àti àtúbọ̀tán alábòsí nìkan lèmi ò lè sọ. Òye yé mi pé funny thinker ó láǹfààní láti wo ohun tí mò ń sọ yìí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ bí wọ́n ṣe táàgì yẹn bá mi táàgì ẹ̀. Ìpè ní máa ń sẹ́fẹ̀ mi, èébú ni máa ń bú mi. Èébú ọ̀dẹ̀ so. Ìpè láòdẹ̀ má gbọ̀nrín. Alára ta mi dànù láwa. Ìdí baba lọmọ bókó tó bẹ́ pọ̀n. Àbíkú ẹ̀ ò ní dàgbà títí kó sọ pọ́jú orí òun ju ti baba tó bí ń lọ́mọ lọ. Kò sẹ́ni tí ò trend rí nínú wa. Kò sẹ́ni tí ó trend forever. Ìmọ̀ wa ní síbò náà ti trend rí. Ọmọ kan ti dé o, Gbénga Adébóyè ni o, bí Gbénga Adébóyè ló ṣe rí Ìgbàdógójì wọ́n wí bẹ́ẹ̀ fáwa náà ńgbà táwa náà dé. Wọ́n ti sọ bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ èèyàn. Kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé gbogbo àwọn tán sọ pé replica Gbénga Adébóyè ni Gbénga Adébóyè di secondary Gbénga Adébóyè ti padà jí o. Ńbo ni wọ́n wà lónìí? They were nowhere to be found. Because alala ló ní àlá, Gbénga Adébóyè will always remain Gbénga Adébóyè. Ó ti kú ni o, ó wà láyé ni o. Torí pé onírèsé ni Gbénga Adébóyè. Bó bá kọ̀ tó lòun òfin gbá mọ́ eléyìí tó ti fín ilẹ̀ òun, ayé ó sì mọ jẹ́ títí ayé. Ibẹ̀ ńkọ́ ni mò ń lọ. Ibi tí mò ń lọ ni ọ̀rọ̀ sì wá di tolóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ohun tí funny thinker fọ́n ta ńlọ́kù táwọn èèyàn ń fọ́n káàkiri. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní drag Àdìsá ọmọ Aládìkún. Wọ́n ń drag Ìgbòho káàkiri. Ṣé ẹ gbàgbé? Ìgbòho kìí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Kò dẹ̀ sí nínú wa tí kìí bínú. Bàbá wa bínú, reaction wa lẹ́yìn ìbínú ni máa ń yàtọ̀. Now, ẹni tó ń kọ nǹkan pé funny thinker did nothing wrong. Ẹ má bínú sẹ́, ẹ má bínú mà o. Ẹ open làákàyè yín sí ní tèmi fẹ́ sọ. Tí funny thinker ò bá ṣe tí ò bá ṣe tí ò da, ẹ ṣí làákàyè yín sílẹ̀. Ẹ jẹ́ kémi ó bẹ́ẹ̀ dẹ̀ mi jálẹ̀. Kẹ́ tó mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni àbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Ìkà lè rojọ́ ìkà kọ́ ni ó dá. Funny thinker ò ṣe nǹkan kan. Bàá mú jáde ní ìsìn bóyá ó ṣe nǹkan àbí ó ṣe nǹkan. So, ohun tí Sahara Reporter gbé jáde lórí ọ̀rọ̀ Sunday Igboho a máa débẹ̀. Ṣùgbọ́n ẹja kọ́kọ́ gbọ́ ohun tí funny thinker ṣe síta. Because ẹnìkan sọ wípé funny thinker did nothing wrong.
majority wa Ọlọ́run ni yóò kẹ́ wa pẹ̀lú ọpọlọ àti làákàyè wa pẹ̀lú ronú wa. now ẹ tẹ́tí ayọ̀ ẹ bá ń gbọ́. ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa. ẹnìkan ló fi ohùn sọwọ́ sí agbọ̀n kan sí rẹ̀ ní mi láìpẹ́ yìí. ẹni tí wọ́n ń pè kì í ṣe pé ẹnìkan ló fi sọwọ́ sí ọ ẹni tí wọ́n ń pè ní adébàsìn ẹ ńlọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho send the voice note sí because ẹni ọmọ àti wáyé ọlọ́dún ìgbẹ́gún ẹni ọmọ àti wáyé olóòrùn ni ọmọ àti lọ rẹ̀ ẹni tó mú ìmọ̀ Sunday Ìgbòho nìyẹn ẹni tó jẹ́ kẹ́ relate mọ́ lóye Sunday Ìgbòho nìyẹn ara nǹkan tí mo dẹ̀ ń sọ fẹ́gbọ̀n náà nìyẹn pé gbogbo èèyàn náà máa ń kó mọ́ra àtàjà àtẹran àwọn tí wọ́n máa ń kó mọ́ra náà padà máa ń gé wọn jẹ lẹ́yìn gbogbo èèyàn pátápátá ewúrẹ́ Ìgbòho ọ̀mọ́lé olódì tó bá ti rí ọ lónìí ó ti dàbúrò rẹ̀ tó bá ti rí ọ lónìí ó ti dọmọ ẹ̀ bó bá ti rí ọ lónìí ó ti dẹbí ẹ̀ bí ṣe nǹkan tiẹ̀ náà nù bóyá náà lọ́lọ́run fi ń kó yọ who knows. sọ ẹjá farabalẹ̀ gbọ́ nǹkan tí Funny Thinker sọ mi ò wá láti wá dá lẹ́bi mo sì tún wá láti wá dá lẹ́bi. ẹ dákun ẹ jájọ rí gbọ́ náà. hello Adébàs àti Alado àti Funny Thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì mi tí etí lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. mo nígbàgbọ́ pé ẹ̀yin abiyamọ gbọ́ dáadáa hello Adébàs àti Funny Thinker o àti Alado o gbọ́dọ̀ mú àwọn méjèèjì délé mi Ìbàdàn ẹ dákun sí threat nìyẹn ṣé wọ́n ní kán rè pa wọ́n ni àbí wọ́n ní kán rè bọ bẹ́ wọn lórí àbí wọ́n ní kán lọ fi nǹkan ṣe wọ́n mú wọn wá síwájú mi kán wá sọ tán tó sọ yẹn lójú mi tàbí kán wá bẹ̀bẹ̀ ẹlẹ́sìn apology video ẹni Ìgbòho sọ pé òun ò gba apology video pé kẹ́ ẹ wá fúnra lára yín ni kó òun wá béèrè tó bá fẹ́ béèrè lọ́wọ́ yín ẹni tó mú yín wá náà ló sọ pé kó mú yín wá padà fúnra lára rẹ̀ ìwọ ló máwọn ọmọ yìí wá sọ́dọ̀ mi dẹ́ẹ̀ mú wọn wá padà fúnra rẹ̀ threatening wá dà ń bẹ̀ ẹnìyẹn dẹ̀ sọ wípé Funny Thinker did nothing wrong ẹjá wà sensible a bit ẹjá aláròjinlẹ̀ a bit nobody hate anybody tẹ̀tẹ̀ òpópó ti lóminú tẹ́lẹ̀ kójú ò tó rọ̀ sí gàgà gúgú kọ́ làtùpẹ́ ń bá lépo ní tán náà lẹ́ it is not how far but how well. So now ohun tí Ìgbòho try láti sọ ni pé kí wọ́n máa méjèèjì wá sọ́dọ̀ ẹ gbọ́rọ̀ Funny Thinker o. àkọ́kọ́ náà bọ́ bá ṣe bí ìṣe tèmi ikú kan ò ní pàgbà kí wọ́n wá po lórí rẹ̀ tí lágbo ara o. sọ̀rọ̀ òkú náà sọ ń bẹ̀ kí ni tó jẹ mọ́rọ̀ òkú nù tán tí a play yẹn nìsín. èyí tó túmọ̀ sí pé kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àyíbá mọ̀gbà tómi pa ni bí ọtí àìsí mọ̀gbà tí orí a mọ̀ sí bí ẹni fẹ́ wújú sí apá ẹni lọ ni mo ṣe pé kí n fi ọ̀dọ̀ yín ná kí àwọn ìjọba náà ó sì take note tó bá jẹ́ wípé ọ̀tọ̀ ó sì tọ̀nà láti mọ ẹdún kòkò mọ́ èèyàn nínú ìlú tó lọ́ba tó níjòyè ẹ bá ní fi èyí pamọ́ ná ẹ̀yin alára wa mọ̀ ń bọ̀ òun èdè. ẹ máa gbọ́ mi. ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa àkọ́kọ́ náà ẹni àtìrànmọ́ ò gbọ́dọ̀ dákẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ yọ jẹ̀bi ọ̀rọ̀ lórí àwa àti Monday Igboho ọ̀rà tá a ti ń bá bọ̀ látàná. now olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni ó di Monday Igboho ọ̀rà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló di Monday Igboho ọ̀rà àbí ká béèrè lọ́wọ́ Funny Thinker is there another video or another voice note tí Sunday Igboho ti sọ̀rọ̀ táàfi lè sọ pé ó mean nǹkan kan o àbó fẹ́ ṣe nǹkan kan o àbí ó wà after nǹkan kan àbí ó wà into something sójú voice note eléyìí tí mo play yẹn náà lọ. mo rí olóbó kan gbà láàárọ̀ yìí pé wọ́n ti wá Alado lọ́lé ẹ nílò láti wá Alado lọ́lé o.
ta ló wá Alado lọ́lé síbẹ̀ tó mú Alado àti wọ ọmọ Sunday Igboho ló wá Alado lọ́lé. ẹ nílò láti máa wá ọmọ ọlọ́mọ káàkiri torí pé Alado kọ́ ló sẹ̀yìn èmi lẹ pé mo sẹ̀yìn èmi tẹ́sí ni mo sẹ̀yìn rèé nígbà tí ẹ̀ ń pe gbogbo àwọn èèyàn kí wọ́n máa pè mí mo ní correction ni mo ṣe mo correct yín lórí nǹkan tẹ́ ẹ sọ ní kì í ṣe pé bóyá nǹkan tí mo ṣe lòdì sófin ẹ̀yin gángan lẹ́ lòdì sófin nípa mímọ́ sọ wípé ẹni tí wọ́n bá bí ìyá láyé ẹ̀dá ó gbé Àtíkù àbí Òbí wèrè kan wálẹ̀ Yorùbá ṣé tí mo sọ sí yé bẹ́ẹ̀ yẹn alára wa ẹ̀yin lẹ́ lòdì sófin torí pé òfin orílẹ̀-èdè gba ẹnikẹ́ni láàyè pàápàá jùlọ olóṣèlú kí olóṣèlú láti campaign yẹn ní ìwé ẹ̀tọ́ bá wù ní ti gbòòrò orílẹ̀-èdè yìí. now ẹ jẹ́ kí n sáré rán ọ̀gbẹ́ni tí ń sọ̀rọ̀ yìí àti àwọn tí wọ́n ń support ẹ̀ pàápàá jùlọ ń comment section kí n sáré rán wọn létí ń gbé ní 2023 kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti campaign Bọ́lá Tinubu ní east ní south east ní gbogbo ìpínlẹ̀ tó jẹ́ ti Igbo kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti dárúkọ àwọn tó lẹ pósítà Tinubu wọ́n lù wọ́n fẹ́ lù wọ́n pa ẹni tó dìbò fún Tinubu ń bẹ̀ wọ́n lù wọ́n fẹ́ lù pa láti polling unit ń bẹ̀ láti voting center ní gbogbo ilẹ̀ Igbo pàápàá kò síbi tó ti máa rí picture Bọ́lá Ahmed Tinubu kí ni wọ́n ń ṣàwá Yorùbá ọgbọ́n àgbọ́njú ìmọ̀ àmọ̀jú ń yọ wá lẹ́nu ìfẹ́ àníjù a mọ̀ sí bí ẹni tó jẹ́ saint a mọ̀ sí bí ẹni pàwọ́ la fẹ́ràn ẹ̀yà míì ọ̀dẹ̀ fẹ́ràn yín ẹ mọ̀ sí bí ẹni pẹ́yìn lẹ kó yàn mọ́ra jù tí Sunday Igboho bá sọ bẹ́ẹ̀ ṣé Sunday Igboho mìíní ẹ̀ kálukú ló máa choose ẹni tó bá fẹ́ tẹ̀lé ẹni tó bá wù mí mo máa tẹ̀lé nobody will teach me who to follow and who not to follow. kí ló dé táwa náà ò fohùn ṣọ̀kan rí lọ́dọ̀ wa tàbí tá a bá fohùn ṣọ̀kan kí ló dé tá a máa wòran. o lè lópinion tiẹ̀ lóòótọ́ ni. ókè o ńgbà tó wá sọ̀rọ̀ o tó mọ̀ pé ọkọ̀ rẹ̀ tó lè Sunday Adéyẹmọ Ìgbòho ni tó sì mọ̀ wípé ọ̀rọ̀ tó sọ ò lòdì sófin ìwọ gangan sọ fúnra lára ẹni ìsìn pé lóye Sunday Adéyẹmọ Ìgbòho ló lòdì sófin nípa yìí sọ pé kẹ́nìkan kan mọ̀ wá kọ́ campaign nílẹ̀ Yorùbá ṣé campaign ti dé ṣé wọn ò wá campaign ṣé wọn ò ní wá campaign ẹ̀ ń bá wá campaign bo ni wọ́n ti dá dúró ṣẹ́ni tó wà ní Ìbàdàn ni ó di ẹni tó bá fẹ́ campaign lẹ́kìtì lọ́wọ́ àbẹ̀ tó bá fẹ́ campaign l'Ondo àbẹ̀ tó bá fẹ́ campaign l'Èkó àbẹ̀ tó bá fẹ́ campaign l'Ògùn state. kí ló dé tí àmọ̀jù tí ibẹ̀kùn sàárẹ̀ jẹ́ tí máa ń ṣe wá gbogbo ìgbà. nígbà tá ẹ sì pé ó bí yín nú ẹ ń pe àwọn àgbàlagbà kan tí mo ní àpọ́nlé fún pàápàá jùlọ Dr. Ayéfẹ́lẹ́ wọ́n pè mí ó sì ṣàlàyé fún wọn pé ṣé n tó fi wíyè. ẹnikẹ́ni tí èèyàn bá ṣẹ̀ tó bá pè èèyàn kan ẹ bá ń kìlọ̀ fọ́mọ yìí sẹ́ni yẹn fẹ́ ṣèèyàn níjàmbá ni àbọ̀ fẹ́ kéèyàn kọ̀rẹ́ta rẹ̀ kí wá ló mú threatening dání ń bẹ̀ àwọn point tèmi fẹ́ mú jáde nìyẹn ọ̀rọ̀ threatening dá ń bẹ̀ Adébás àtàládò àti fọ́nì tí ń ka o mú wọn délé mi within 24 hours. mo fẹ́ wo ẹnìkan sọ nǹkan kan bẹ̀ yẹn ní comment section. sorry ẹ má bínú o. wọ́n ní pé kí n kàn ṣe fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ pé kọ́rọ̀ wọn tán bẹ́ẹ̀. bí ẹ ṣe ń pè mí láládùn náà ń pè mí njọ́ náà bẹ́ẹ̀ bá wo fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ ń dáadáa kì í ṣe pé bá mo ṣe ìdí rẹ̀ bẹ́ẹ̀ tààrà o torí kẹ́mi ò lòdì sí òfin orílẹ̀-èdè yìí mo kàn correct yín ni and then bẹ́ẹ̀ bá fọ́nrán dáadáa ẹ̀rí sí aládùn wa bá mi mo wà níjọ́ yẹn ni mo wà ní location kan ní aládùn tí wàá bá mi tó ń bẹ̀ mí pé kí n jọ kí n ṣe fọ́nrán yẹn wọ́n ti ń dúró lé lọ́rùn ṣe ni wọ́n kàn ń pè oníṣẹ́jú tí wọ́n ń dúnkokò mọ́ ìgbà kan àwo kan wọ́n wá ṣe fọ́nrán yẹn kọ̀ wá tó báyà bíi ọjọ́ mẹ́fà létà ni aládùúwà tún wá sọ fún mi pé wọ́n láwọn ò pa fọ́nrán. ẹni tó sọ wípé Tinubu campaign in all eastern state ṣé ìwọ wá rí pósítà Tinubu ní all eastern state yà ó campaign gbogbo òlu sọ wá rí pósítà ẹ̀ sọ rí pósítà ẹ̀ sáwọn òbí ọ̀wá campaign nílẹ̀ Yorùbá
sáti kọ́ campaign nílẹ̀ Yorùbá ibi tí kálukú wọn lè rìn dé sí wọn campaign bẹ́ẹ̀ sẹ́nìyàn kan stop wọn. a ti mọ̀ pọ́pọ̀lọpọ̀ ọmọ àlè ni ó tẹ̀lé wọn náà kò dẹ̀ sẹ́ńtọ́ sọ pé kẹ́ ẹ mọ́ tẹ̀lé wọn. You can't hear my language. Lọ kọ́ language mi. Ẹ̀rí nǹkan nísìnyí, bàbá don't let us not be tribalistic. But àwọn ẹ̀yà mi lè wà tribalistic tó bá ti jẹ́yìn. Wọ́n lè sọ pé wọ́n máa lọ dà yín sókun ni. Wọ́n lè sọ pé àwọn bàbá yín ọ̀mọ́mọ́ ṣe ń náwó. Wọ́n lè sọ pé tẹ bá ti talẹ̀ tẹ́ ìtalé bàbá yín. Ọtí lẹ́fowó ẹ̀ mu. Obìnrin lẹ́fowó ẹ̀ gbé. Àwọn èèyàn mi ń ṣègbé. Pé àfi kí wọ́n wọ́ èmi wá kí èmi wá fẹnu tèmi gbolẹ̀ níwájú àwọn. Can you imagine? Ẹ̀dẹ̀ náà threaten ẹ̀. Àfi kán wọ́ èmi wá kí èmi wá fẹnu mi gbolẹ̀. Kò wá bẹ̀bẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bó bá dẹ̀ lé bẹ̀bẹ̀ ò lé bẹ̀bẹ̀ náà nìyẹn. So what else? Tọ́ lágbọ̀n bí a wá bá dé ìmọ̀ ní egbò ọ̀rà tí ẹ bá rí nǹkan kan tó lòdì sófin inú fọ́nrán tí mo ṣeun fóònù nọ́mbà mi rèé. Ta ló máa wá play fóònù nọ́mbà ẹ fáwọn èèyàn. Now mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí. Number 1 ẹ jẹ́ kí n sáré correct pressure kan. Láàrin ìṣẹ́jú kan ọ̀rẹ́ máa ń dọ̀tá o. Láàrin ìṣẹ́jú kan ọ̀tá máa ń dọ̀rẹ́. N tó mú mi wá gangan ni pé this same funny thinker ó ti sọ n tó dáa nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rí. Ṣùgbọ́n tẹ́ bá wò dáadáa látọdún tó lọ sọ́dún yìí the way bó ṣe ń àtàkì Adébáyọ̀ Adélabú pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì ọlágbára pọ̀ o kó tiẹ̀ tó di pọ̀rọ̀ ọ̀nà rírà dáradára kí wọ́n tó máa pe léyìn ní ọba kábíyèsí òkùnkùn àbí nǹkan kábíyèsí òkùnkùn bírímù ìnà ọmọ fọ́ni ti ń ka yìí tí ń àtàkẹ́ ní ti ń pé láyé kò lè jẹ gọ́fúnà. I was like ṣé wọ́n nìkan ló dìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tó fi ń sọ pé tó fi lẹ́nu àti jáde pé nìkan ò ní wọlé àbí wọ́n ni godfather ti ń gbé wọn wọlé kí lágbára tiẹ̀ ìbò mélòó ló ní bí mo ṣe jókòó ní sinmi ní jùbò kan ṣoṣo lọ ìlú ever promise ẹnìkan pé yóò wọlé kẹ́nìkan sọ pé wọ́n á campaign fóònù ní ìsìn kí wọ́n sọ pé ẹ ti wọlé àbẹ́ wọlé sẹ́mi nìkan ni wọ́n dìbò ni. Now ẹjá gbọ́ nǹkan tí Sahara Reporter report tó gbé jáde. Sahara Reporter ni godfather funny thinker báyìí because ayé o ń bọ̀ o. Àìmúlẹ̀ amọ̀yàn lọ̀rọ̀ tèmi tá bá ṣẹ́gun ọlọ́tẹ̀ ká mọ́ lọ́tẹ̀ dé èmi ò ní sọ̀rọ̀ àríìrí sọ. Ibi kan lélẹ́yìí tí funny thinker tó ti comment sí post Ọmọyẹlé Sowore. Thank you so much Sahara Reporters. May God continue to bless Daddy Ọmọyẹlé Sowore. Ẹ kàn take note ẹni o. Now tí Sahara gbé jáde lélẹ́yìí leaked audio Sunday Igboho orders abduction of TikToker funny thinker who filed support for Peter Obi issues 24-hour ultimatum. Ní tí mo fẹ́ proof jáde ńbẹ̀ nìyẹn. Nbo náà ti sọ pé wọ́n fẹ́ abduct ẹ̀ nínú voice note tí mo play yẹn. Ẹ má jà wà sentimental. Ẹ má jà wà too emotional lórí issue tó bá ṣẹlẹ̀. Bí nǹkan bá ṣẹlẹ̀ séèyàn méjì kálukú ni ó lò lólùfẹ́ tiẹ̀. Kò ní burúburú kọ́ mọ́ kẹ́nìkan kan mọ́ yàn. Ìwọ̀n bá pélé mọ́lẹ̀ tí yóò lè sọ òótọ́ ọ̀rọ̀ tí yóò lè wí tasaran fasaran tí yóò wí fún aṣọ aràn kọ́ mọ́ sọ aràn tiẹ̀ mọ́ ìwọ̀n bá pélé mọ́ ni. Ìran káàárọ̀ oòjíire a máa díjú sí òótọ́ ọ̀rọ̀ ńgbà míì. Now Sahara Reporter ní àwọn ẹgbẹ́ kan issue statement ẹ jájọ farabalẹ̀ gbọ́. The statement accused Igboho of remaining silent
over the kidnapping and killing of Yoruba people who disagree with his political stance. Àwọn èèyàn wo ni wọ́n ní ìpèníjà security tó wá jẹ́ pé àwọn èèyàn yẹn gbà tá a wádìí wọn ò ní simple wọ́n disagree pẹ̀lú political stand Sunday Igboho. Igboho ṣẹ̀ṣẹ̀ tó kó ibìkan dé ni. Are you expecting him láti dédé bọ́nu igbó mọ wá Fúlàní kan káàkiri láì sọ mímọ̀ sí ìjọba ń bẹ̀ láì sóǹtẹ̀ kankan tó sọ pé ọ̀dà àgbà mọ̀ ṣe lọ? So tó bá tún wá mú kẹ́ẹ̀tún lè sọ wípé aláṣejù ló ń gan aláṣejù tí pọkọ́ ń bàbá tí pọmọ́ ń bàbá. Ṣebí Yorùbá social cultural group ìgbìmọ̀ májè ó bàjẹ́ ilẹ̀ Yorùbá oríṣiríṣi ẹgbẹ́ ló máa ń kóra wọn jọ at any point in time. Àtàwọn tó relevant àtàwọn tí ò relevant. Àtẹgbẹ́ tí wọ́n fowókọ rẹ̀ lẹ̀ àtẹlẹ́ ìtàn fowókọ rẹ̀ lẹ̀ wọ́n kàn sáàdédé sọ orúkọ wọ́n dọ̀dọ̀ ká sáàdédé sọ ẹgbẹ́ kan lórúkọ tàbí sọ orúkọ fẹ́gbẹ́ kan wá láwọn náà ń jà fúnra Yorùbá. Because àwọn tẹ́ dárúkọ yìí nìsín ìgbìmọ̀ májè ó bàjẹ́ ilẹ̀ Yorùbá we don't know them. Nbo wọn wà ń bo lọ́fíìsì wọn. Kí ni tán ti ṣe fúnra Yorùbá rí? Ẹ̀mélòó wọn ti gbẹnu wá sọ̀rọ̀ rí? Kí ni ń ṣe àwọn tí wọn ò fi lè fèsì àwọn onísùnmọ̀mí àtàwọn ajínigbé? Kí ló kó àwọn lọ́wọ́ kọ́? Kí ló dá àwọn lọ́wọ́ kọ́? Nbo ni wọn ò ti jẹ́ kó bàjẹ́ kí ni wọn ò jẹ́ kó bàjẹ́ kí ni tí wọ́n tún ṣe ń lẹ̀ káàrọ̀ òjìrè kí ni impact wọn ní society? We don't know them. I don't know them. Nbo lọ́fíìsì wọn kí ni wẹ́bsáìtì wọn kí ni nọ́mbà ẹni tó já darí wọn iṣẹ́ kí ni wọ́n ṣe fúnra Yorùbá rí? Nbo wọn ti bẹ̀rẹ̀ ọdún wo wọ́n bẹ̀rẹ̀ ọdún wo wọ́n kẹ́gbẹ́jọ? Àbẹ́gbẹ́ táwọn ọmọ Yíbò ọkàn déédéé lọ sọ lórúkọ ọmọ Yorùbá tí wọ́n máa fin yòó tí wọ́n máa fẹ́ràn Yorùbá lápé ńbẹ̀ tí wọ́n máa stress ìran Yorùbá láti bẹ̀ tí wọ́n máa fúnran Yorùbá ní wàhálà láti bẹ̀ tẹ́ máa rò pọ̀ ọmọ Yorùbá ní í ṣe. Ẹ lọ wo orí Facebook káàkiri ẹni rọpọlọpọ Adékúnlé tó sì jẹ́ pọ̀ ọmọ Yíbò ní bẹ lábẹ́ aṣọ. Ọ̀pọ̀lọpọ̀ bọba jíròrò tọ́jọ́ pọ̀ ọmọ Yíbò ní bẹ lábẹ́ aṣọ. Ọ̀pọ̀lọpọ̀ Ọláwálé Ọlákúnlé Ọláyẹmí tọ́jọ́ ọmọ Yíbò ní bẹ lábẹ́ aṣọ. Wọ́n mọ bá ṣe ń ṣe fake Facebook account káàkiri fake Instagram account káàkiri fake TikTok account káàkiri. Orúkọ ọmọ Yorùbá lẹ́ẹ̀mọ́ rí ọmọ Yorùbá náà ni ọmọ àtakò ẹ̀ máa wò pé akíní ń ṣe Yorùbá tí ń tako Yorùbá ẹ̀ nímọ̀ pọ̀ ọmọ Yíbò ní bẹ lábẹ́ aṣọ. So Yorùbá social cultural group ìgbìmọ̀ májè ó bàjẹ́ ilẹ̀ Yorùbá as one self-acclaimed Yorùbá activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, to stop intimidating Yoruba citizens over political differences and instead focus on confronting Fulani terrorists now occupying parts of Kwara State. Ẹ̀yin náà mọ̀ ná Kwara náà. Ẹ̀yin náà lè lọ fèsì àwọn Fulani tó fèsì Kwara. Àbẹ́sẹ̀ ń ròyìn ni. Sẹ́yìn ọ̀rọ̀ láti mú nǹkan jà. Àbẹ́ ẹ̀ mọ̀ náà bẹ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ náà bẹ̀ sọ pé kó júwe fún yín. Ẹ̀yin náà lọ fèsì àwọn Fulani. The group accused Igboho of threatening Yoruba people who do not share his political views. Èèyàn mélòó ni Igboho ti threaten? Particularly those who do not support President Bola Ahmed Tinubu, describing his action as contradictory to his earlier claim of fighting for the liberation of the Oduduwa Republic. So, àwọn tí ó support Tinubu wọ́n lè má support Tinubu. Gbogbo ìran Yorùbá kọ́ ló support Tinubu níbẹ̀rẹ̀. Gbogbo ìran Yorùbá ọ̀dẹ̀ tó lè support Tinubu lẹ́lẹ́kejì. Bí Tinubu ó wọlé bí ó wọlé ẹnìkan ò tí ì lè sọ. Torí pé yín di ẹni ìyá ẹ̀ ò tí ì pa àti mọ̀ bọ́yọ́ ọmọ ń bẹnu ẹ̀ àbí ò sí nínú ẹ̀ a sì tí ì lè mọ iye ọmọ tó bí. In a statement issued on Friday by the convener of the union, Olúṣọlá Bádéró mbolo ti jáwá tí olókun lọ́rùn, and signed through the organization's home director, Princess Balogun, organization home director. Àwọn ẹgbẹ́ tí ò ní lẹ́sẹ̀ ńlẹ̀ Nàìjíríà, wọn ò mọ̀ yẹn kankan Nàìjíríà, wọn ò lẹ́gbẹ́ ní Nàìjíríà, òkè òkun ni wọ́n ti dẹ́gbẹ́ lẹ̀. Irú wọn náà pè mí bí ọdún méjì sẹ́yìn àbọ̀dún kan sẹ́yìn. Wọ́n láwọn kẹ́gbẹ́ jọ, wọ́n fẹ́ fi jà fúnra Yorùbá. Àwọn ní èdè mi bẹ́ẹ̀ ìbéèrè mẹ́ta mo béèrè lọ wọn exist mọ́.
ìbéèrè ọ̀nà ni pé bẹ́ẹ̀ bá lè èèyàn fẹ́ mọ wá sórí program mi láàrin yín láti mọ kéde evangelism ẹgbẹ́ yìí àti ntẹ́gbẹ́ yìí ní gbogbo tí wọ́n là kalẹ̀ ètò tó dáa ni ṣùgbọ́n àwọn àwòlọ́wọ́ àwọn grand kò séèyàn kan ẹnìkan oṣù tó wà ń lọ wà l'Àbújá àbí Kogi mo ní kò lè work irú oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń dẹ́gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rẹ́gísítà ẹgbẹ́ ọ̀nà wọ́n dá platform kalẹ̀ lórí WhatsApp ọ̀tọ̀ ni tí wọ́n ń discuss ń bẹ̀ irú ẹgbẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìí. So Princess Balogun, the group criticized Igboho for allegedly supporting the administration of President Bola Ahmed Tinubu, while, according to them, insecurity continues to plague Yoruba communities. Say Tinubu ló bẹ̀rẹ̀ insecurity. I am not here to justify anything or anybody. Kálígbà tí Tinubu débẹ̀ ní insecurity bẹ̀rẹ̀ nísìnyí, gbogbo alájọ máa fàyẹ̀. Ìyá ọ̀gbẹ́ni ò rí kíní ìṣe ò lè rí kíní ìṣe o. Ìtì yín ò di ojú yín ọ̀fọ́ ńgbà táwọn ọmọ ará òkè ọya ń jáde fúnra wọn páwọn gangan ni problem insecurity. Chief of Army Staff jáde ó láwọn ń gbìyànjú agbára wọn o àwọn dẹ̀ ṣe ń tán láti gbìyànjú agbára wọn ṣùgbọ́n tán bá fẹ́ kọ́ tán àwọn ìpínlẹ̀ báyìí ó dárúkọ Yobe ó dárúkọ Borno àwọn náà láti iṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Kennedy tán fi gbọ́dọ̀ iṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ni pé àwọn tán ń pè lájínigbé tán ń pè Boko Haram wọ́n dá wọn mọ̀ àárín wọn wọ́n ń gbé mo wọ́n ti ń ro oúnjẹ tán jẹ ṣé wọn ìmọ̀ mi rárá ni sásọ kan ni wọ́n ń wọ̀ throughout ilé ayé wọn ni ń bá àárín àwọn èèyàn kan náà sun bíbì kan wọ́n ti lọ pé wọ́n mọ̀ wọ́n ńlá fi sọ wípé bàbá fẹ́ kí wàhálà ikú ó tán ká pààyè ikú tàbí bàbá ikú ò dín wàhálà ikú kù a gbọ́dọ̀ pààyè ikú ká pa bàbá ikú ká pa àbúrò ikú ká pẹ̀gbọ́n ikú ká pọ̀ ńkó ikú ká pa gbogbo mọ̀lẹ́bí ikú ń ló lè mú wàhálà ikú tán ẹ fẹ́ kí ìjínigbé ó dẹ́kun àwọn tí wọ́n ń ṣekú oró pa àwọn èèyàn tí wọ́n dédé wọnú abúlé tí wọ́n dẹ̀ kíná bọlé tí wọ́n dédé máa yìn wọ́n ń bọn bàbá fẹ́ run wọn pátápátá àfi ká fà wọn kalẹ̀ bá a bá dá wọn mọ̀. Tinubu kọ́ ló bẹ̀rẹ̀ insecurity ó ti bẹ̀rẹ̀ látàyè Goodluck Jonathan àbọ̀ escalate ó increase láyé Goodluck Jonathan torí ẹ̀ lẹ́sẹ̀ lé Goodluck Jonathan lọ ó lọ tán kẹ́ tó mọ̀ pé bàbá dáadáa ni ẹni Buhari ajagunfẹ̀yìntì Muhammadu Buhari torí pọ́jẹ́ jagunjagun òní ọba ń lé àwọn Boko Haram jìnnàjìnnà òun ló lè ṣẹ́gun insecurity torí pé ó ti ṣe sọ́jà rí ọlọ́dún mẹ́jọ kò rí nǹkan kan ṣe o ó ń pọ̀ sí lójoojúmọ́ ni o ń gbọ́ ya àwọn ní káwọn oníròyìn ọmọ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ kó má bàa máa dẹ́rù bẹ̀yìn aráàlú ṣe Tinubu wá ni ilé ìtẹ́dẹ̀ lọ́wọ́lẹ̀ káàrọ̀ òjíire a ti fún inú solution tipẹ́tipẹ́ tẹ̀lé ní dídúró ti gọ́fmẹ̀ntì láti gbógun ti insecurity bí ìgbà téèyàn ń tan rẹ̀ bí ìyá àbèjì ni tí wọ́n lọ́mọ rẹ̀ tó ní kí ìkànnù táyé ń kọ́ tó lọ́wọ́ lọ́ra sọ lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ pé ó ti sìn ọmọ ti jáde láyé ó ń tan rẹ̀ ní ìwọ̀nba níjọba máa ṣe nínú insecurity àwa fúnra lára wa la lè ṣe lè tọ́pọ̀ ó wà very very unfortunate ńgbà tán dá àmọ̀tẹ́kùn kalẹ̀ àmọ̀ pé ń dùn gbòòrò làmọ̀tẹ́kùn wọ́n máa gbé inú igbó la sọ ibi wọ́n máa gbé torí inú igbó ló yẹ kí wọ́n wà torí insecurity ni wọ́n fi dá àmọ̀tẹ́kùn kalẹ̀ ó wà very very unfortunate ó jẹ́ dẹ̀ jẹ́ nǹkan tó surprise wa pé pati la ti ń rí wọn onínáwó ni wọ́n lókù tí wọ́n ń gáìdì káàkiri àmọ̀tẹ́kùn tá la dálẹ̀ fún insecurity. So ọ̀rọ̀ ṣe wá dọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu gangan ṣe lè ṣe ológun béèrè nǹkan Bọ́lá Ahmed Tinubu ò ṣe ni àbí wọ́n ní Bọ́lá Ahmed Tinubu ló ń pàdọ̀ wọn ni àbí kò because kò yéèyàn gbogbo ìjọba ló fèèlì wa kì í ṣe Bọ́lá Ahmed Tinubu nìkan ló fèèlì wa gbogbo gọ́ọ̀mẹ̀ntì pátápátá ló fèèlì wa wó fúlì kò sí nǹkan tá a fẹ́ fi jọ́ọ̀jì tá a fẹ́ fi vindicate Bọ́lá Ahmed Tinubu kó ṣe dáadáa kò tí ì sí because ọmọ tó kú lọ́fà yẹ ìfadíkàlẹ̀ ẹ̀pọ̀n ká ní gbogbo nǹkan rọ̀ sọ̀mù bí Bọ́lá Tinubu ṣe débẹ̀ á lẹ́nu ọ̀rọ̀ àwa gan náà ò tí ì lẹ́nu ọ̀rọ̀ idea là ń gbọ́ policy là ń gbọ́
ìrìtá jẹ́ ń bi pọ́lísì ọ̀la àti ìmọ̀ ìrìtá jẹ́ ń bi pọ́lísì ọ̀la àti ìmọ̀ ọdún 4 sì ti ń tẹnu bọ̀pọ̀ in reality tọ́rẹ́jọ́ ìjẹ́tẹ̀ ní ká mọ̀mọ́ dá ṣùgbọ́n yeye mi pé ńgbà tí Bọ́lá Ahmed Tinubu bá wá campaign fún second term dandan ni kó fi nǹkan kan campaign tó bá fẹ́ fi campaign àjọ rí bóyá àwò tí ì mọ̀ á lè mọ̀ bóyá àti rí á lè rí. so nípa pé Táyé fẹ́ dìbò Kẹ́hìndé ò fẹ́ dìbò àbí Táyé fẹ́ campaign Kẹ́hìndé ò fẹ́ campaign ẹjọ́ dìgbà náà ẹran tẹ́ ẹ̀ tí ì palẹ̀ ń tà fún yàrá ọ̀rọ̀ tí ò tí ì ṣẹlẹ̀ ló ń dìjà lọ́wọ́ báyìí ńgbà ọ̀rẹ́ méjì jọ lọ gbọ́ ọdẹ wọ́n dẹ̀gbẹ́dẹ̀gbẹ́ wọn ò tí ì rí nǹkan kan pa wọ́n á ní bá a ṣe dúró yìí ká sì rí gàlà kan nísìnyí kéèyàn ó kó bọ́ fún kóò á pín dọ́gbandọ́gba ni o n ó mú tán kan ìwọ náà màpá kan tàbí mo ní ìdí owó ìwọ náà ní ìdí owó ìyá akínní kan lálọ́ tà fún onímọ̀ ń tẹran ẹ̀gbẹ́ fún móúnjẹ lọ́wọ́ adìẹ ẹ̀ ń bá yìnbọn ní ògbórí irọ́ ni àjọ pín ni irọ́ ni ẹ̀ ń tọ́ bá yìnbọn ní ògbórí ẹ̀ wá bẹ̀rẹ̀ sí dìmú oríṣiríṣi àwọn èèyàn wá ń bá wọn bẹ̀. kí ló ṣẹlẹ̀ ó ní ọ sọ pé ìyá àlálá tàgbọ̀nrín fún ni èmi sọ wípé a pín dọ́gbandọ́gba ni ó wá ní àlè pín dọ́gbandọ́gba àwọn yẹn wá ní ó dáa náà ẹgbẹ́ àgbọ̀nrín ọ̀hún jáde ẹjẹ́ àbá ń pín ní ìsìn dọ́gbandọ́gba wá ní àti ìpa lórí yín dàrú ni. òbí ọ̀ kàmpé àsìkò kàmpé ò tí ì dé ẹjọ́ ó dé ná kí lẹ́ ń jà á lẹ̀ fún kí ni interest yín nínú ẹ̀ ó túmọ̀ sí pé ẹ fẹ́ follow Peter Obi fine interest ti ní o kò sẹ́ni tó lè change ẹ̀ pé kẹ́ ẹ mọ́ tẹ̀lé bọ́tẹ́jú ó dìgbà náà ná. lọ́dọ̀ mi ẹnikẹ́ni tó bá defend ẹ̀yà mi against ìran Yorùbá mi ní sọ orúkọ tí mo fẹ́ pè wọ́n mi rí wọn gẹ́gẹ́ bí full blood Yorùbá man or full blood Yorùbá woman mo rí wọn gẹ́gẹ́ bí ìsídà kó jẹ́ pé ẹ̀yà yẹn ni ìyá wọn tàbí ẹ̀yà yẹn bàbá wọn kàn ń dorúkọ Yorùbá ni tàbí kàn bí wọn sílẹ̀ Yorùbá tàbí kó jẹ́ pé ẹ̀yà yẹn ló ń fún wọn lóúnjẹ bóyá ti jẹ àti mu wọn owó ẹ̀yà yẹn ló wà because mi rí bí tí èyí ó ti kọ̀dí síta tí ó sì máa tọ̀ sínú ilé àwọn èèyàn kan wà tán bí lè pe táwọn lè fi trend ní kí kán máa against ẹ̀ǹtẹ̀ support kan sáà máa against èèyàn unnecessarily tí fọ́nì tí nǹkan fi máa jáde pé Sunday Igboho lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ nǹkan ó lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ lóòótọ́ fọ́nì tí nǹkan lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ ìjẹ́ ọmọlúàbí ibẹ̀ ǹjọ́ hàn lára ẹ̀ ìjẹ́ ọmọlúàbí ǹjọ́ hàn lára ẹ̀ ṣé lóòótọ́ ló fẹ́ràn àwọn èèyàn yẹn ṣé lóòótọ́ ló fẹ́ tẹ̀lé Peter Obi ó free. That is your own interest. And so shall it be. You are old enough to know what is good or bad. So, àwọn ẹgbẹ́ tí wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ yìí káwọn náà ó ṣe máa pọ̀ díẹ̀ kán kóra wọn jáde kán kàṣọ gánrùn kán nìṣó ń Kwara kí wọ́n lọ bá wọn ní sùmọ̀mí jà. Ìgbà náà látò mọ̀ wípé wọ́n ń jà fúnra Yorùbá. It is very they said and I quote, it is very very unfortunate that the self-acclaimed Yoruba activist who publicly claim is fighting for the emancipation of the Oduduwa Republic and who once opposed Tinubu's presidential ambition is the same person now supporting Tinubu and threatening those who oppose Tinubu's ambition for a second term. Sunday Igboho did not threaten anybody. Ó ṣépè fẹ́ni tó bá ní kó wọ́n má support Tinubu ni òun náà ní right. Ìjọba kan ló wá ransack ilé ẹ̀, ìjọba kan ló sọdá lárìn kiri, ìjọba kan ló gbalé lọ́wọ́ ẹ̀ ní òjò orílẹ̀ sùn ní òjò orí ọ̀dẹ̀ gbé, ìjọba kan ló bà nǹkan ní ẹ̀jẹ̀, ìjọba kan ló pààyàn sínú ilé ẹ̀, ìjọba kan ló sọ dèrò àtìpó lẹ́yìn odi, ìjọba kan ló jẹ́ kí wọ́n sọ sẹ́wọ̀n.
ìjọba mi dẹ̀dẹ̀ ọ̀dẹ̀ tú sílẹ̀ ta wá ní kó tẹ̀lé ṣèjọba tó sọ sẹ́wọ̀n ni àbí ìjọba tó support tó fààyè gba òmìnira rẹ̀. ngbẹ̀yìn Yorùbá lẹ́ni tó bá gbani kalẹ̀ lójú ogun lọ́yẹ̀ wárí fún bíi gbanigbani. ẹ̀yin lẹ́lẹ́ ilé tó bá gbàyàn sílẹ̀ lọ́jọ́ ọ̀ràn lọ́jà sàtọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà ẹni tá a bá rẹ́ni tó gbẹ̀mí ẹni là nínú dààmú dààbò ẹ lọ́tọ́ ó sì yẹ lẹ́ni tá a lè pé bọ́ kí wàá ló dé tẹ̀ tó wá ń complain. àwọn ẹgbẹ́ rádaràdá tán kóra wọn jọ yìí kí ló dé tí wọ́n ń complain. àwọn ẹgbẹ́ tí ò ní túmọ̀ tó jẹ́ pé jọ́ọ̀bá ṣẹlẹ̀ náà máa ń fi press statement síta àwọn ẹgbẹ́ tí ò ní physical office ẹgbẹ́ tí ò wà relevant ẹgbẹ́ tá a mọ̀ ẹgbẹ́ tí ò ní part kankan lẹ̀ káàró òjèrè láìjọ tán ti kóra wọn jọ sí classroom ẹyọ kan náà kọ́ sí school kan wípé ilé ìwé ti bàjẹ́ tán o ẹja kọ́ classroom kan bẹ̀ gbogbo bẹ́gbẹ́ ìṣe láwọn tó. ṣùgbọ́n wọ́n fẹ́ àtẹ̀jáde ta wọ́n sanwó fún Sahara Reporter kó bá wọn publish ẹ̀ because no newspaper outlet will publish your view for free they will pay. wọ́n bá sàtì lè dá séjì díẹ̀ jọ láàrin ara wọn wọ́n á kó fún newspaper outlet ẹ bá wa publish ẹ̀ nọ́mbà tẹ bá sì ti rí náà Sahara Reporter ló gbé jáde. so ẹni ó bá wo kálukú ló lè tẹ̀lé o. According to the group, Igboho has recently issued warnings that no politician should be allowed to campaign in Southwest region. A move is described as intimidation and attempt to suppress political opposition. Lóòótọ́ lolóyè Sunday Adéyẹmọ Igboho sọ bẹ́ẹ̀. Àwa tá a dẹ̀ lè sọ fún wọn náà sọ fún wọn wípé ẹnì kankan ò lẹ́tọ̀ọ́ bí tí ìwù kọ́ mọ́ wípé ẹ̀dá kan ò gbọ́dọ̀ campaign níbì kankan lódì wọn àfẹ́ nìkankan wípé ìbílẹ̀ gbọ́dọ̀ dé ìbílẹ̀ gbọ́dọ̀ dé until tá a bá jọ jẹ́ Nàìjíríà mọ́. Every blessed Nigeria citizen have every right to campaign at anywhere. ntẹ́mi ọ̀fẹ́ tí n fẹ́ gbọ́ nípa ọmọ Yíbò gbà kò tí ì dìbò nípínlẹ̀ Ọ̀yọ́. ntí n fẹ́ gbọ́ nípa ọmọ Yíbò gbé àpótí ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun. ọmọ Yíbò gbà kò tí ì dìbò nípínlẹ̀ Èkìtì àbí ìpínlẹ̀ Oǹdó àbí ìpínlẹ̀ Ògùn àbí ìpínlẹ̀ Èkó. ẹyọ kan tí mi ò fẹ́ gbọ́ nìyẹn. wọ́n lè campaign wọnú igbó wọ́n lè campaign wọnú ọ̀dàn wọ́n lè campaign wọnú iná bí ó bá wùn kán máa campaign lọ. etí Yorùbá ò di ojú Yorùbá ò fọ́. It has come to our attention that Sunday Igboho is mo quote ọ̀rọ̀ wọn ni o that Sunday Igboho is threatening Yoruba people lọ́nà wo Yoruba people wo ló ń threaten. He has done that publicly in one of the video currently going viral where he warned that no politicians should come to the Southwest for campaign. No politicians to come to Southwest. Sọmọ Yorùbá náà ní tí wọ́n come to Southwest láti ibo náà ti ń bọ̀ wá sí Southwest. No politicians to come to Southwest. Sọmọ yẹn léṣòwò rẹ tó tún gbégbá òṣèlú ni ó fẹ́ di president àbí Ọlọ́run ó sì ń débẹ̀. The union also referenced a voice note circulating online in which Igboho allegedly threatened a social media personality. So gbogbo ani social media personality. And I quote, in another voice note, he was threatening and allegedly ordering the abduction of a TikToker known as Ndarukwe, who filed support for Peter Obi and gave him 24 hours ultimatum. So that means àwọn ẹgbẹ́ táwọn náà ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ tí ń jà fún Peter Obi ni. Ṣé mo ti wá jánà báyìí? Ẹgbẹ́ tí ń jà fún Peter Obi ni because ìtàn wà after nìyẹn. So táwọn náà ń gbìyànjú àti sọ ni wípé Peter Obi welcome ní Southwest. Ó welcome lóòótọ́. A jọ mọ̀ pé Peter Obi ò níbi tí ń lọ. Bọ́lọ́ bá sì wàá fẹ́ bá ń ṣe kí Peter Obi ó wá jà rẹ̀ ká wá wàrà tí ó dà. Ṣùgbọ́n kó jẹ́ Bọ́lá Ahmed Tinubu ṣe second term tán tó bá parí ọdún mẹ́jọ tiẹ̀ ẹ̀tọ́ ni ọdún tó bá tó kànran Yorùbá ká máa jọràn. Ṣùgbọ́n ilé tí ń bá bọ̀ yìí kan jẹ́ kó parí ẹ̀ kọ́kọ́ parí ẹ̀ ná lè táwọn after nìyẹn mi ò campaign fẹ́ nìyẹn kan o
ṣùgbọ́n ọdún kẹrin tí ń bọ̀, ọdún kẹrin méjì, ọdún kẹrin kejì tí ń bọ̀ kí Bọ́lá Ahmed Tinubu ṣe. ọmọ ẹni òsèdí bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ tèmi kákúlẹ̀ kẹsídìí ọmọ ẹlòmẹ́. mi rí kankan náà àwọn tí ń pariwo yìí àwọn olè tí ń pariwo yìí tí wọ́n ní tó wà lórí Bọ́lá Tinubu lọ́pọlọ. majority ara wọn náà ni wọn ò jẹ́ kí ìjọba ẹ̀ ó rí nǹkan kan, ni ò jẹ́ kí ó tì ṣàṣeyọrí láwọn ibi tó ti yẹ kó ṣàṣeyọrí. ẹ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ olórí burúkú wọn nísìn wọ́n mọ̀rọ̀ láti sọ wípé ìjọba ẹ̀ ò da ibi tó kù sí lé, ṣùgbọ́n ọ̀nà wo ni ó fi gòkè sí wọn ò máa lọ́pọlọ kankan lórí. irú ẹ̀ náà làwọn ẹgbẹ́ wèrè náà láwọn ń tẹ̀lé lẹ́yìn. òun náà làwọn ẹgbẹ́ yìí sọ̀pọ́ọ̀tì torí wọ́n ti rí ọ̀gbẹ́ni Fọ́nì tí ò tíǹkì gẹ́gẹ́ bí ìkan lára wọn. pé ibi táwọn tẹ̀ sí lòun náà tẹ̀ sí ló jẹ́ ká make reference nínú ẹ̀. kò sí threatening statement nínú tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sọ. ẹ mú wá síwájú mi kó wá fẹnu gbolẹ̀ eléyìí ò tí ì pọ̀jù olóyè Sunday Ìgbòho lọ láti sọ. níbo náà ti wá threat ẹ̀ ń bẹ̀. So the group said, okay, file support Peter Obi and gave him a 24 hours ultimatum. Ìgbìmọ̀ má jẹ́ kó bàjẹ́ ilẹ̀ Yorùbá said. Ìgbìmọ̀ má jẹ́ kó bàjẹ́ ilẹ̀ Yorùbá said. Kí lọpọlọ tí ń bẹ lórí àwọn tán pera wọn gbìmọ̀ ọ̀hún. Náà láwọn ń jẹ́ gbìmọ̀ má jẹ́ ó bàjẹ́. Sílé ayé wọn ò bàjẹ́. Ṣé ìdílé wọn ò bàjẹ́, ṣebí wọn ò bàjẹ́. Ṣé ìgbésí ayé àwọn ọmọ wọn dáa. Kí wá ni wọ́n ń gbìyànjú pé kó má bàjẹ́. Kí ni iṣẹ́ tí wọ́n ṣe. A fẹ́ mọṣẹ́ táwọn ẹgbẹ́ yìí ṣe kí wọ́n list ẹ̀ jáde fún wa. Impact wọn ní society, impact wọn nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire lénìí. Ìgbìmọ̀ má jẹ́ ó bàjẹ́ yìí. Àbí ìgbìmọ̀ jẹ́ ó bàjẹ́, ìgbìmọ̀ tó ń bà á jẹ́ gangan. Ìṣọ̀wọ́ àwọn tán kóra wọn jọ láti ba nǹkan jẹ́, láti dà nǹkan rú. Àwọn aláìlérò gbogbo. The group said such actions mirror the tactics often associated with political thuggery, and I quote, Ìgbìmọ̀ yóò bàjẹ́ ilẹ̀ Yorùbá views this action as no different from the activities of political thugs and their usual modus operandi. The union further accused Igboho of acting as though he had constitutional authority to summon individuals or order their arrest. Summon the individual or their arrest. Kò sọ pé wọ́n fẹ́ arrest anybody. Ẹ mà ti wáyé Olúnàgún ni ó mà ti lọ rẹ̀. Ẹ mú wọn wá náà ló Ìgbòho ní ká mú wọn wá padà. Àwọn ìṣe ìlọ́nà. Káwá wo kin tí ó fi wọn rọ. Bàbá mo lè ṣe làáyàn. Bàbá Ṣẹ́gun ọlọ̀tẹ̀lá tó mọ́ lọ̀tẹ̀dẹ̀. O ti wí làwí kì í so ti lọ fẹ́ wí. Ńgbà tá a bá débẹ̀ náà látò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ńgbà tá a délé ilé Ìgbòho ṣe ló ní kán gbé wa pamọ́ o, ó ní kán lọ tì wá mọ́nú ẹ̀wọ̀n ni o, àbí nǹkan kan ìgbà náà látò sọ pé fòfin sọ́wọ́ rẹ̀. So, and I quote, Sunday Igboho has made himself a constitutional authority who can demand that someone he wants to brought before him simply because he believes he is enjoying government backing. Can you imagine that? He has forgotten that some years back he could not dare enter the country, but today, because he was pardoned by the APC government, he is now misbehaving and threatening people simply for criticizing him. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà làwa náà ti criticize tí wọ́n threaten wa. Ọ̀pọ̀lọpọ̀. So, the organization urged, ibi tí mo tó gbé mi wá gangan lélẹ́yìí, the organization urged the activists to redirect his attention to security challenges in Kwara State, particularly in the southern part of the state where it claimed Fulani herdsmen have been terrorizing community. And I quote, Sunday Igboho should, as a matter of fact, go to Kwara State and flush out the Fulani terrorists who have taken over the entire Kwara South. He should stop being a stooge for politicians. Now, ibi tí wọ́n fẹ́nu yẹn jóná sí, ó ní pé ẹ̀yin ẹgbẹ́ má jẹ́ ó bàjẹ́. I put it to you too. Bó bá jẹ́ pé lóòótọ́ lè fẹ́ jẹ́ kó bàjẹ́, ẹ bá wa lọ Kwara, ẹ kóra yín jọ, ẹ lọ Kwara. So, kẹ́ ẹ lọ flush àwọn Fúlàní darandaran. Tàbáwọn ajínigbé tó wà nípínlẹ̀ Kwara, kẹ́ bá flush wọn out.
Ìgbòho ọ̀ráàyè, Ìgbòho bísí, Ìgbòho nílé lọ. Gómìnà ìpínlẹ̀ Kwara tó ń gba security food kí ni tó ṣe sípínlẹ̀ Kwara tí gómìnà ìpínlẹ̀ ọba lè protect ìpínlẹ̀ rẹ̀ dẹ́yìn kí ló jẹ gómìnà sí àkókò ìjòyè nìyẹn ó sàn ju mojóyè ẹnu mi ọ̀ká lù lọ. Tí Ìgbòho ọba wa ṣe ẹ̀yin kọ́ lẹ́ direct Ìgbòho, ẹ̀yin kọ́ lẹ́ sọ pé ẹran Ìgbòho pé kó lọ́ọ́ máa ṣe nǹkan báyìí. Ẹni tí ọ̀ya ni lówó tí ọ̀dá ni lóko ó gbọ́dọ̀ pé ní lárunwó. Ńgbà tí Ìgbòho sí lè gbà wọ́n mú Ìgbòho kí ni pàtì ń sì gbèsè ayé ẹ̀ kí lẹ ṣe. So àkàndá ọ̀rọ̀ Awikonko àjẹ́wọ́ ọ̀rọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Ibi àwísí kọ́lá àkú sí o. Ibi tá a bá ṣe kíni ibi tá a bá wí sí nǹkan là á kù sí. Inú ọ̀rọ̀ tí wọ́n lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ ìwo nínú ẹ̀ lọ́jọ́ bí ẹni pé èèyàn threaten èèyàn bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wọlé ni ẹ gbọ́ voice note yẹn ẹ jẹ́ n sáré play ẹ̀ padà pápápá kó tó di pé wọ́n máa lọ. Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa. Ẹnìkan ló fi ohùn sọwọ́ sí agbọ̀n kan sí rẹ̀ ní mi láìpẹ́ yìí. Ẹ dákun ẹ jájọ rí ipò náà. Hello Adébás àti Alado àti Funny Thinker láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì ní tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. Àkọ́kọ́ náà bọ́ bá ṣe. Kò jù bá náà lọ o. Hello Adébás àti Alado àti Funny Thinker láàrin 24 hours o gbọ́dọ̀ máa ọmọ méjèèjì délé ọ̀dọ̀ mi ní Ìbàdàn. Láì ṣe bẹ́ẹ̀ mi tí ì sọ tó lè ṣẹlẹ̀ láàrin èmi àti wọ. N lè sọ tó lè ṣẹlẹ̀ láàrin mi àti wọ torí pé ìwọ ló kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá mi, ìwọ ló kún ọ lẹ́yìn bí ọmọ yọyọ wá sílé ọ̀dọ̀ mi. Tó ń pa àwọn ọmọ yín náà ni ẹ fà wọ́n mọ́ra igbádogójì rọ̀ wájà mo ti wá fà wọ́n mọ́ra. Àwọn ọmọ náà ni wá ń tẹ̀mí bàṣubàṣu tán rí mi fìn yìí. So threatening statement ń bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ bá mú jáde. Because àwọn èèyàn kan sọ wípé mo wà bias lọ́nà wo mo fi wà bias mo proof point mi ni point tí mo dẹ̀ proof wà glaring. Tán bá threaten àwọn méjèèjì èmi àkàndá ọ̀rọ̀ Awikonko sọ pé wọ́n threaten wọn. Sọ wá tó bí wọ́n ṣe gbé ẹ̀yin náà jájọ wò ó. So kálukú wa ló lè mú poro tó bá wù ó kálukú wa ló lè yan bàbá ló lè yan ìyá tó wù ú. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Àkàndá ọ̀rọ̀ Awikonko àjẹ́wọ́ ọ̀rọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ I don't know bóyá mo rí èèyàn kan tàbí méjì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o. And again mọ́mí Alado tí wọ́n ń sáré káàkiri ẹ bá ń wí fún màmá wípé kò sí nǹkan kan o ẹran tó mérè jẹ lọ́jẹ́ kí gbẹ̀gìrì ọ̀sán ẹni tó polongo ọ̀rọ̀ ló ní nǹkan mi behind his mind tó fẹ́ proof adẹ́kí ó kú oríire o Ọlọ́run ràn lọ́wọ́ o kọ́ máa bá lọ bẹ́ẹ̀ o nǹkan ò ní ṣe kò ní sẹ̀mí ẹ̀ nǹkan ò ní sàwa náà kò ní sẹ̀mí wa ilé láwà táti gbọ́ pẹ́ ní orodò fọ́kété Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ Jésù Olúwa wa àmín tẹ̀gbé Allahu Akbar. Hello. Hello. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ Jésù Olúwa wa àmín tẹ̀gbé Allahu Akbar. Hello. Hello. Ẹ máa kó òǹbí tẹ́ ti ń gbọ́ mi ẹ̀. Okay, hello. Hello sà mo wà pẹ̀lú yín báyìí. Ìyá ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà. Túndé yín náà ní láti UK. Mo mọ̀ pé ẹ̀yin ni bàbá. Okay ya. Àkọ́kọ́ nǹkan tí fẹ́ sọ ni pé wọ́n ní ká wí fáṣọrán kóyè ṣaṣọrán. Ṣé rí ọ̀rọ̀ tó jáde yìí? Normally Sunday Igboho ọjà kò jẹ̀bi ó tún jẹ̀bi níbi kan. Torí ọ̀rọ̀ yìí mi tẹ̀ ọkọ̀ máa wá bí 2 weeks mo yìí pé Yèyé Dára mo bá wọn sọ̀rọ̀ pé ẹ bá Sunday Igboho sọ̀rọ̀ ẹnìkan tí mi ti pè kí n bá wọn sọ̀rọ̀ ní Kóìkì mi ti ráàyè bá Kóìkì sọ̀rọ̀ tó ní mo ti pè mí wà á ti true tẹ́rí ọ̀rọ̀ yẹn ẹni tí mo sọ pé kàn tọ́ra nígbà kan ti dé yẹn
àwọn fúnra wọn gbà tán dé ni wọ́n ṣàlàyé nǹkan kan pé àwọn sọ̀rọ̀ kan pọ̀ lẹ́wọ̀n nípa lógbò ibẹ̀ ló yẹ kí Sunday Igboho ti ṣọ́ra kẹrí ẹni tó dá wa láìlẹ́ yìí ni ọ̀rẹ́ wọn tó send message sí gangan because ó ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹni tí tó close mọ́ sẹ́mọ̀ bẹ́ṣẹ̀ wá sí yẹn máa lọ́rẹ́ kan tẹ́ pé wọ́n bá yín sọ̀rọ̀ kò ní bẹ́rẹ̀ tó abẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ gangan ló ṣe rí ìyẹn gan ló gbé kinní yẹn síta ìyẹn ó rọ sí àwọn ọmọ yẹn kò ní kó fún wọn voice yẹn báwọn wọ́n ló kó wá sọ́dọ̀ mi wá kó wá fọ ẹnu wọn gbolẹ̀ kò yẹ kó send message yẹn sí máa yẹn sí funny thinker because funny thinker sì ti sọ message yẹn di nǹkan míì. bẹ́ẹ̀ni. then Igboho fún ara ẹ̀ mọ̀ pé ẹni tó ń ṣọ́ ni. bẹ́ẹ̀ni. ló mẹ́kọ̀ọ́ tún ṣe mistake. ok ẹ̀yẹn wo fídíò kan ní ìjẹta èèyàn kan ló tẹ̀ sẹ́lẹ̀ sí mi náà ní Gani Adams fún ara ẹ̀ ló sọ káàkiri wọ́n ní kó lọ wá ó lọ àwọn àyàn 50,000 òun ní ọmọ ogun bíi fídíò irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni èèyàn ìṣù náà ni wọ́n gbogbo ayé ló ti wo fídíò yẹn ó máa wọ ṣẹ̀ṣẹ̀ ń wá 50,000 ó máa èèyàn àwọn ọ̀tàlẹ̀ máa wà nù ẹ̀ kí ni kàn pẹ̀lú yẹn kí bóun kọ́ náà ní kó lọ wáyàn wá ẹ ti mọ̀ pé ó sọ pé ẹni tó yẹ kó máa ṣọ́ra ní irú ọ̀rẹ́ yẹn tó sẹ́ǹtì yẹn síta yẹn tó bá jẹ́ mi ni o mo máa blọ́ọ̀kì ẹ̀ láyé ni kí tó lè gbowó ó dẹ̀ tún kó ẹlẹ̀ kó má sùn kọ̀ọ̀kan mọ́ kó má tẹ̀ ta sí wọn mọ́ wọ́n kéré gan sí. ọ̀nà jẹ̀ síra wọn bẹ́ẹ̀ ni. fọ́nì tí nǹkan kì í ṣe Sunday Igboho ló kọ́ ta sí gbogbo èèyàn ta sí Kọ́lá lókè ta sí gbogbo èèyàn tó kó fi wọ́n lẹ̀ kóun náà dúró ti tiẹ̀ kó respect ara ẹ̀. ó yẹ mi. and mo ti sọ fún nǹkan tẹ̀mí tẹ̀sí bá kó ìkì sọ̀rọ̀ ní kọ́ńtà àwọn sọ ọ̀rọ̀ sísọ síta tó bá ti pọ̀ wọ́n máa gba ẹgbẹ́ ní sọ kó dúró tì wọ́n kọ́ ọmọ ọmọ yìí máa gbọ́rọ̀ síta kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kó máa sọ síta ní ọwọ́ tó wà yìí pẹ̀lú nǹkan tó position tó fẹ́ fún yẹn because àwọn ọmọ Fúlàní tó ní kó lọ pa ṣé ni wọ́n máa dùn ní. bẹ́ẹ̀ni. àwọn ọmọ Fúlàní tó jí ọ̀gbẹ́ àwọn náà máa plan náà wọ́n tẹ̀ ń tọ́ Yorùbá gan àwọn gbogbo ọmọ Fúlàní ti gbọ́ Yorùbá tó gbogbo nǹkan tó sọ nínú TN lórí YouTube yẹ kò yẹ kó máa sọ kó pa èèyàn tó bá máa tó pọ̀ pẹ̀ ọ̀gá ẹ̀jẹ̀ kàfi sínú àwọn bàbá wa wọ́n lókun nínú ni òkun gbé kì í ṣe ègùn tá a gbé síta tó kó yẹ kó ṣe ṣe nìyẹn kó gbàgbé ń pa àtàwọn ọmọ yẹn mo láìkí fídíò tí Talọ́lọ́run ṣe tó yàn yàn everything máa yẹn gangan ní ẹ̀dálẹ̀ máa yẹn gangan ló fẹ́ kó Sunday síta máa tó líkì nǹkan tó sọ fún yẹn. bẹ́ẹ̀ni because olóṣèǹdè sáwọn ọmọ yẹn instead tó fi yẹ kó pe àwọn ọmọ yẹn kó bá wọn sọ̀rọ̀. ìyẹn bá sọ̀rọ̀ bí ọ̀rẹ́ pé ókè o àwọn ọmọ tó kó wọn wá ọ̀rọ̀ dé tàbí wọn ọ̀rọ̀ yìí bí mi nù o aṣọ rẹ kò yẹ kó tún sẹ́ni mẹ́sẹ̀gì yẹn sí wọn náà. bẹ́ẹ̀ni. ìyẹn ẹlẹ́ẹ̀ka bá wí. God bless you ìyẹn kọ́kọ́ ní ọ̀tá rẹ̀ ìyẹn ẹlẹ́ẹ̀ka ẹ ṣe gan sa. ẹ ṣe yes sir. Ọlọ́run ràn yín. àmín sir. now ẹ jẹ́ sáré fẹ́ nìkan lẹ́sìn bí ó ní did Aláàfin give you 24 hours to appear in Ọ̀yọ́ history plug orí ẹ̀ ti dàrú ṣùgbọ́n wà láàyè ńgbà tí bàbá olówó kú ta ní kí n dọ̀bálẹ̀ síwájú Aláàfin did I rejected it ó tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn mo dọ̀bálẹ̀ síwájú Aláàfin ṣùgbọ́n tó ń sọ̀rọ̀ kó lè mọ̀ pé ó kú ní làákàyè ẹ̀mẹ́tẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ni mi ò ṣe nǹkan kan kó mọ̀ ní reason mi dẹ́ déédéé ṣe nǹkan láyè mi òkú lórí òkú làákàyè ṣé èmi búya Aláàfin ni àbí mo fàn pọ̀ rí ẹ̀ Aláàfin is my mate we have the same age mate torí ẹ bá dàrú. hello. bàbá o. Mr. Túndé lọ Mr. Túndé wọlé. ààrẹ làákàyè ọ̀fẹ́ Oòduà land. God bless you baba. number one ẹjẹ dúpẹ́ yìí again náà nínú ọmọdé bíbélì ìgbàgbéjà rẹ òkú máa ń bẹ̀ yìí ẹ gbọ́dọ̀ bá mi súnmọ́ nínú ilẹ̀ nífẹ̀ẹ́ ní pé mo fẹ́ wà selfish ẹ bá ìlú personally ẹ bá mi súnmọ́ lóye ti dáadáa ìlú báńgọ̀ ọlọ́run tó ti fojú ọ̀dàlẹ̀ kan hàn sí èèyàn ṣe voice note sí ẹ ìwọ wá lọ sẹ́ẹ̀dì ẹ̀ kí gbogbo àwọn ọdún sẹ̀rí france àwọn miscreants adóhùn odò mẹ́jọ jáde wọn wọ́n ti owó tèmi fi ka ìwé tí kò dé èèyàn tí wọ́n bá máa dárúkọ ẹ gbọ́dọ̀ jẹ́ èèyàn tí ó jẹ́ èèyàn gidi kó dé àwọn social media gbà ní ọdún dé àwọn infra tó jẹ́ pé kò sí wọn tó jẹ́ ó kàn jẹ́ pé ìwà tí Nàìjíríà wà
pẹ̀lú kò sí regulation everything ni irú àwọn yẹn fi sọ fáwọn di tí sahara rọ̀ ta pé wọ́n ní social media personality. Can you imagine that? Can you imagine that? You know? So one thing is, okay, wọ́n send the voice notice here, don't send the voice notice here. Ó trust ẹni. Tó wà láàrin òwèrè yẹn àti olóyè lórí ìfisọ́ kókó pé àwòrán ló responsible. Ìwọ́n bá sọ pé who the fuck are you pé odidi máa threat yẹn. Onídàájí threat yẹn tó bá fẹ́ gbé àwọn ẹgbẹ́ kí ló fẹ́ sílẹ̀. Bàbá ìgbáyé bàbá olóòṣà mọ̀létí mo mọ bàbá dáadáa ẹgbẹ́ mo wà lára àwọn journalist tó máa cover ẹ̀ fún Guardian gbà yẹn. Pé bàbá bá fẹ́ tó bá ń ṣe ìwọ́n rẹ̀ kó jẹ bàbá bá ń kọ́ lọ gbé wá gbé wá wọ́n dẹ̀ fún wá gbọ́ ẹlẹ́gbàá ti dáadáa wá ló máa lọ kí ló fẹ́ bá kù. Bàbá sọ̀rọ̀ pé olùdókòwò ìwòráyè gbogbo yẹn iṣẹ́ tó wà ń lẹ́ kọjá kò yé wọn. Iṣẹ́ tó wà nílẹ̀ ló wà wájú nílẹ̀ yóò bá bó ṣe ń lẹ̀ yóò bá ṣe bó ṣe wà sí ní ti bá ṣe sọ̀rọ̀ yìí. Ó kò jẹ́ sọ ara kí àwọn Yorùbá bọ́ bá ṣe wà ìpọ́tà tó léde léde. Bọ́ bá ti yọ àwọn olórí ayé orí lóògbé ọ̀ní àtàwọn gbogbo àwọn bá wá yòókù. Then President Bọ́lá Tinubu, then àwọn bàbá Ọbásanjọ́, àwọn bí àwọn Ṣóyínká. Àwọn yẹn ní kíní dẹ́rù pé kó tó ká tó dárúkọ débi mẹ́wàá olóyè ti wà láàrin wọn. So the man is too important to ká lọ máa reduce it to the level of talking about it. I cannot mention olóyè's name and mention those different names in the same sentence. Kò possible. It is like that one yóò ṣe rí bí Bọ́lá Ahmed Tinubu kiri. Discussing governance in Nigeria and good governance, and then you want to mention Tinubu's name in the same sentence. No man, no mention orúkọ láwọn òbí ni. Nígbà wo làwọn òbí bẹ̀rẹ̀? Ó jẹ́ gómìnà so what? Kí ló ṣe ní olùkóòtù Anambra State? The present governor Anambra State, ó ti di ìdá nọ́mbà àná tó ṣe kíní. Ó ti sọ fún gbogbo Nàìjíríà pé gbogbo kò sí. Ó ní ibo dìbò fún Tinubu, ọ̀dìbò fún Tinubu is going to win. This is about, do they know what it means to fight, for the president who is the head of your party, not to support you in an election, who the 50-party election here? Kí ni wọ́n ṣe dánwò? Wọ́n ṣe lórí ìyá tó ń fìyà jẹ gbogbo Nigerians pátápátá torí Tinubu. Wọ́n láwọn ṣe jowó. Wọ́n lọ po gàlúrà, wọ́n lọ po blue ṣe owó. Síbẹ̀ ó pàpà wí. Ẹni tó lọ́wọ́ bá ti gbé ga ní kò sí ìgbìyànjú ẹ̀ bá fò kẹ́ forí sọlẹ̀ kò má tà. In fact, in the history of election in Nigeria, he is going to repeat Abiola's history. Ní òun ló tún máa win election bí Abiola ní election tó bẹ́ẹ̀ bá wo nǹkan tó máa ṣe election yẹn. God bless you, Baba. Ó á mú ìtò bí èjì place for anybody tó bá sọ fún òun fẹ́ lọ kọ́ pé òun fẹ́ lọ protest bẹ́ẹ̀ wọ́n tó kọ́ ìbíkọ́ tá a dẹ̀ ti sọ fẹ́ fún ká after the result tó rí báwo ni kíló tó wá náwó dànù fún rékọ́ọ̀tù ní. God bless you, Baba. Yes, sir. But like you say, sir, our Yorùbá, we have to defend ourselves. If it is offense for the fact, the police offense for the team more, we have to move back because of Lano. Mo fẹ́ wà Nàìjíríà tó ń dájú lẹ́sẹ̀, and I'm going to go and I'm going to be in Lagos with mo defend our Lagos. Rubbish tí àwọn ìgbó ṣe ní Èkó ní 2023. Wọ́n bá bí bàbá ńlá bàbá àwọn ọ̀dà àwọn bàbá àdàgbò wò. And I'm using this opportunity láti àwọn èèyàn wa bí àwọn MC Olúọmọ tó bá gbọ́ program bí kò bá lísì sí mi. You better go to kò sí lóka kò sí ẹni nǹkan tó ṣe tó fi di nǹkan tó dà lé nígbà multi-billionaire. If you don't use your power to defend Lagos, a máa sọ ọ̀rọ̀ tí ó tọrọ kò bá kò gbé àwa kò máa sọ ti ẹ̀yìn election yẹn. God bless you, Baba. Wà lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kí n pè kọ́ ẹlòmíì sà. Mo wà pẹ̀lú yín.
Hello. Bẹ́ẹ̀ ni bàbá, God bless you sir. Mr. Adébáyọ̀ ẹ bá lè pè padà pápápá kí n pick ẹ̀ kí n tó máa lọ. Ẹ̀yin nìkan mo máa pick bẹ́ẹ̀ yẹn kí n tó máa lọ ẹ jọ̀ọ́. Tẹ́ bá lè pè mí padà. Bàbá ẹ kálẹ́ sà. ẹ kú ètò. Yes sir. à ń gbádùn ètò yín gan o. God bless you. Ọlọ́run lè máa rẹ̀ ọgbọ́n ètò yìí tó fún yẹn máa fún yín. Àmín sà. lórí tọ́pìkì tẹ́ sọ yẹn òótọ́ náà wọ́n ta bá bẹ́ràn wí. Ká bẹ́ràn ká wí. bẹ́ràn wí ẹ̀yin lè máa ń pòwe bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. ṣe rí ẹ̀yin náà lè tún máa ń sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ yín pé pẹ̀lẹ́ lákọ ọ̀làpò ọ̀rọ̀ kan ya pó lápò ọ̀kan ọ̀rọ̀ míì náà tún yọ àpò lápò first message tí Sunday Igboho sẹ́ndì lọ sí tó sẹ́ndì sí bọ̀bọ̀ yẹn I give you 24 hours kò gbéra sọ́dọ̀ mi it's a strong tone even America táwa wà yìí nígbà tí wọ́n tó fún Iran ní 24 hours kí ló ṣẹlẹ̀ ó tún extend so gbogbo irú wọ́ọ̀dì yẹn is a respected man but kò yẹ kó lo gbogbo language yẹn láti fi control èèyàn. bẹ́ẹ̀ tẹ́ni tó bá pè ní threatening yẹn á pè ní threatening lóòótọ́ because he will give you 24 hours commanding tone ni pé kò kó àwọn ará bí wá sọ́dọ̀ mi ṣe mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. ká ní in one piece they know how to put it. ẹ̀yin Yorùbá nìyẹn ọ̀gá wa lẹ jẹ́ a máa ń gbádùn ètò yìí. and then again ìyẹn ti kó lọ́dọ̀ ọ̀rọ̀ mo ní kẹ́nìkan ó pè yín kẹ́ bá review ọ̀rọ̀ yín torí èmi mo sẹ́ndì kíní yín kẹ́ bá review rẹ̀ kẹ́ fún comment because ẹ̀yin ẹ ti wà lórí feed yẹn ọmọ kékeré ni ó dẹ̀ sẹ́ndì first message yín ó sẹ́ndì fíìmù ẹ̀ fídíò tó ṣe fún yín mo ẹ̀ tẹ́ olóhùn pè yín ẹ̀ respond àgbà ní please you need your feedback. Àmì mẹ́ni yẹn o kẹ́ni yẹn mẹ́sẹ̀gì mi padà. wọ́n ń pè ní ọmọ Ìgbòho náà wọ́n ń pè ní abẹ́rẹ́ kéré fídíò rẹ̀ mi gan sẹ́ǹtì nítorí mo máa ń fọwọ́dù òun náà ti fọ́lò kínní ajagun sá ajagun so àdéhùn wo eléyìí tẹ́ ń ṣe nísìnyí tẹ́ ń fún ọ lówó so mo níwẹ̀ this man an experienced man ó ṣe bẹ̀rẹ̀ ní bí wọ́n bá ti ṣe kó ń jókòó ní studio tó ń káàkiri o need the feedback people like Awikonko àti baba Akínní please I will expect to respond to that one. Ẹ jẹ́ kó message mi kó sọ pé òun ló ń sọ̀rọ̀ yẹn màá lè listen sí. Okay man. Okay. God bless you baba. Ó dàárọ̀ sir. Yes sir. Akadọ́ra Awikonko Mr. Kunle Toma God bless you sir. Mo rí sticker tẹ́ ra fún mi o. Bákan náà èyí lè tó kù ti lọ gbogbo ẹ̀yin tẹ́ ra sticker fún mi mo mọ̀ lórí mo dúpẹ́ lọ́wọ́ yín mi ní láǹfààní àti pí ìkọ́ kankan mọ́ ẹ foríjì mi o ṣùgbéraga kọ́ ti time tó ti lọ ni o I really appreciate you and may God bless you thanks so much ayé la máa jí sí o ìbànújẹ́ ò ní kàn yín o kò ní kàn wá o gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ láàrin àwa Yorùbá ọmọ káàárọ̀ oòjíire àfẹ̀lẹ̀ kébò sílà ilé lùgbẹ̀dú sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ẹ jẹ́ ká máa na sùúrù sí ìgbà tí inú bá ń bìyàn ló yẹ kó ní sùúrù jù ìgbà tí inú èèyàn bá dùn ló yẹ kó ní sùúrù jù now àwọn èèyàn ti wí tasaran fasaran number 1 lóòótọ́ àti lódodo olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀tọ́ yín ò sẹ́ndì voice note sí yàn ẹ wò dáadáa ẹ̀tọ́ yín ò sẹ́ndì voice note sí yàn bẹ́yìn bá wá sẹ́ndì ẹ̀ sẹ́ni yẹn ẹ̀tọ́ onítọ̀hún ò sẹ́ndì ẹ̀ sáwọn tó sẹ́ndì ẹ̀ sí ṣùgbọ́n tó ń tọ̀ náà fi sẹ́ndì ẹ̀ sáwọn tó sẹ́ndì ẹ̀ sí ni kí wọ́n lè mọ̀ wípé Ìgbòho ló sọ kó má dàbí ẹni pé ó kù kọ ẹni wọ̀ lo and behold ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó máa kó gbogbo ayọ̀ ọ̀rọ̀ tá a sọ tá yóò mú mọ́wọ́ Ọlọ́run ní já sọ Ìgbòho ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ̀já fún Ìgbòho lálàáfíà ẹ̀jẹ̀ kí Ìgbòho káfẹ́fẹ́ àlàáfíà ó fẹ́ sí ẹ̀jẹ̀ kó sinmi let this man rest ẹ̀yin náà lẹ́ ń lọ kí ẹ̀yin náà lẹ́ ń lọ gbá ẹ̀yin náà lẹ́ ń lọ àwo ẹ̀yin náà lẹ́ ń fẹ́ káwọn èèyàn mọ̀ pé lọ kí all those things ẹ má fi ẹ́ńtà Ìgbòho mọ́ o àwọn àrífín yẹn gbọ́dọ̀ stop tìpátìwù kọ́ náà fi ń báyàn ṣe lóòótọ́ ìmọ̀ náà ti sọ wípé ẹnìkan ò lè sọ fẹ́nìkan pé kẹ́nìkan mọ́ campaign níbì kankan gbogbo alájọ ní Nàìjíríà
n ló lókìkí àjọ máa gbé nàìjíríà yìí o ẹnìkan ò ní lọ́fẹ̀ẹ́ nìkan àjọ máa gbé nàìjíríà yìí o ìbànújẹ́ ò ní kan yìí o kò ní kan bí yín kò ní kan bí wa